Ẹ kalẹ́, alẹ́ làwa wà ní orílẹ̀-èdè Nàìjíríà báyìí. Ní ibikíbi tí ẹ bá wà, bóyá àárọ̀ ni, bóyá ọ̀sán ni, bóyá ìrọ̀lẹ́ ni, gbogbo ìgbàkígbà tí ì bá jẹ́, àfi àsìkò náà kí yín. Master BCM TV lélẹ́yìí lórí YouTube. Bẹ́ẹ̀ ni. A kú àsìkò yìí, a kú àdúrótì wa tó jẹ́ wípé ní kété tí a bá ti ń gun orí ètò, bẹ́ẹ̀ náà lẹ máa ń darapọ̀ mọ́ wa. A kí yín púpọ̀, ilé yín ọ̀nà yín kò ní bàjẹ́. Ẹ̀yin tẹ́ ẹ bá ti subscribe sí channel yìí, ẹ dákun subscribe o. Ẹ dẹ̀ má gbàgbé ẹ tẹ notification bell. Ìyẹn ni wípé ní kété tá a bá ti ń gbé fídíò jáde, ẹ̀yin ni àkọ́kọ́ tó kọ́kọ́ máa rí. Ẹ sì tún ní oore ọ̀fẹ́ láti lọ sórí channel wa gangan. Gbogbo àwọn fídíòs tá a ti ṣe jáde, ẹ láǹfààní láti rí gbogbo ẹ̀, láti wò ó. Ẹ má gbàgbé, ẹ má bá wa like, ẹ má bá wa comment, ẹ má bá wa share rẹ̀. Bẹ́ẹ̀ ni, ẹ̀ ń tẹ̀dẹ̀ mú lápò tí ẹ̀ ń ra dátà lójoojúmọ́ tí ẹ fi ń wo àwọn fídíòs tá à ń ṣe jáde. Ilé yín ọ̀nà yín kò ní bàjẹ́. Àdúrà wa á máa gbà. Lórí ọ̀rọ̀ awuyewuye oyè lèmọ́mú àgbà ìlú Ògbómọ̀ṣọ́, a fẹ́ kẹ́ bá wa wo tíátà tó jọmọ́ kọ́mẹ́dì ráńpẹ́, kẹ́kàn bá wa wò ó, kẹ́ fi jẹ̀gbádùn ara, ká fi kẹ́kọ̀ọ́. Ẹ jẹ́ ká wò. Ẹ káàárọ̀ mọ́mì, ẹ káàárọ̀ àbí mọ́mì ò sí nílé ni. Ẹ káàárọ̀ o. Mo wà lágbàlá ní sùúrù dèmí ń bọ̀ wá. Ń fún sáré ni. Mo ń fún sáré ni ní sùúrù ń bọ̀ wá. Inú sàkọ́. Màmá èmi náà ni. Èmi ni màmá. Ṣé èsì tí mo wá jírí ó ń dájú bá ni? Màmá kọ́ mọ́ bà sí náà ni. Kọ́ mọ́ bà sí ni. Tẹ́ bá fún sáré tán, ká wọlé ká sọ̀rọ̀, kì í sọ̀rọ̀ tá a lè sọ ní ìta gbangba. Torí ìfẹ́ kí etí kankan kọ́ gbọ́ ọ̀rọ̀ náà màmá. Tẹ́ bá ti fún sáré tán. Mo ti wọnú yàrá yín o. Ọ̀dà mo ti gbọ́. Yínúsà. Ọmọ Olúkòyí, ọmọ Olúṣínà. Bàbá rẹ lọ́jọ́. Ṣàǹgbé bàbá kan sọ ní ẹgbẹ́ odò ọba ń bẹ̀rùn tó ní rìtáyà sójà bàbá rẹ, bẹ́ẹ̀ ni òun náà lọ́jọ́ akíkanjú ọmọ. Ṣé òsì tí mo wá rí ọ? Màmá kọ́ mọ́ bà sí ni o. Kọ́ mọ́ bà sí ni. Ó di èèyàn kẹrin tí wọ́n fi fóònù pè mí látògbómọ̀ṣọ́. Ṣé ẹ wá sí? Màmá, wọ́n ní kí n wá joyè lèmọ́mú àgbà nífa. Wọ́n ní kí n wá jẹ oyè lèmọ́mú àgbà nílé Ayílára lógbómọ̀ṣọ́. Òun ni mo ní kí n wá bùn yín gbọ́. Kódà ìnítàn yín a ti fà á kékeré kọ́. Ẹnìkíní pè mí, mo takú mọ́ wọn lọ́wọ́ ni pé èmi ọlọ́run wọn ò wá. Wọ́n ní kí ló dé, mo ní ò sí nǹkan kan. Mo pa fóònù. Kò tún pẹ́ sáà ní kọ́ọ̀lù mi tún wọlé. Íńtẹ́ni àkọ́kọ́ bá mi sọ pé wọ́n á joyè lèmọ́mú àgbà Ògbómọ̀ṣọ́, lẹ́nìkejì náà tún bá mi sọ. Mo ní wọn ò jẹ́, mo tún pa fóònù. Ó tún tó bí wákàtí mẹ́ta ní kọ́ọ̀lù kan tún wọlé. Mo tún gbé e. A ní ọmọ bọ̀ wálé, kò séwu, máa bọ̀ kò sí wàhálà. A ní ọmọ bọ̀ wá joyè. Mo tún takú mọ́ yìí náà lọ́wọ́ màmá. Mo ní wọn ò wá. Èlé wọ Ògbómọ̀ṣọ́ o. Èlé wọ Ògbómọ̀ṣọ́ rárá.
lèmọ́mù tí mo jẹ nílùú Abẹ́òkúta ń bí ó tẹ́ mi lọ́rùn o. Mi ò wá sábẹ́òkúta, mi ò wá s'Ògbómọ̀ṣọ́ kankan, mi ò wá Pákáleke kankan káàkiri o. Èyí tí mo jẹ yìí ẹ fi mí lẹ̀, ó ti tẹ́ mi lọ́rùn. Bẹ́ẹ̀ mo sọ fẹ́nìkejì màmá. Ètò ń tó bí 30 ìṣẹ́jú tẹ́lẹ̀ kẹta pè mí tá a sọ̀rọ̀ tán tí mo pa fóònù mọ́ létí. Mo pa mọ́kàn ní ẹlẹ́ẹ̀kíní létí ni màmá. Ẹlẹ́ẹ̀kejì náà mo pa fóònù mọ́ létí ni. Bẹ́ẹ̀ mo ṣe fẹ́lẹ̀ kẹta. Ẹni ẹlẹ́ẹ̀kẹrin tó wá pè mí, màmá mi ò lè kọ̀hún sí i lẹ́nu. Ṣé bẹ́ẹ̀ mọ aláàjì ó ti yé yín? Aláàjì ló pè mí sí kẹrin. Òun ni wọ́n ń fi mí lọ́kàn balẹ̀ wípé Yínúsà máa bọ̀ w'Ògbómọ̀ṣọ́ kò séwu. Gbogbo ohun tó ń rò pátápátá ni ló ti yé wa. Máa bọ̀, kò séwu rárá. Ọ̀nà kílíà fún ọ ní o. A sì ní pè ọ́ ká fi ọ́ lẹ̀ níwọ̀ nìkan. Ṣé n táwọn wí ti yé ọ? A ní pè ọ́ ká fi ọ́ kalẹ̀ níwọ̀ nìkan. Sórí ibi tó wà ní kò sáta ń bẹ̀ tó bẹ́ẹ̀. Kò sáta ń bẹ̀ tó bẹ́ẹ̀ o. Sórí bí mọ́sálásí tó Ògbómọ̀ṣọ́ yìí tó bá ilé gbà sí wa lẹ́nu tó jẹ lèmọ́mù àgbà ń bẹ̀. Wọ́n wá rí wípé ìgbádùn bẹ̀ ó ju tibi tó wà ń lọ. Òkìkí tó ní ń bẹ̀ ó ju tibi tó wà ń lọ. Iyì tó ní ń bẹ̀ ó ju tibi tó wà ń lọ. Ọmọ mi, pàápàá jùlọ atatọ́ mọ̀ rí fálá ń bẹ̀ òun. Sọ pé bẹ́ẹ̀ làwa wà. Atatọ́ mọ̀ rí fálá tọ́mọ fún atalá ń bẹ̀ ni. Ọmọ fi búrẹ́dì kó wọn lómi ọbẹ̀ ni, kò sí wàhálà. Owó ìrọ̀rùn ni ọmọ wọlé fún ọ. Màmá, bí mo ṣe gbà sí ẹnìkẹrin lẹ́nu nu. Òótọ́ sì ni èmi náà gbé yẹ̀wò màmá, mo gbé yẹ̀wò. Ṣé rí ibi tí mo wà yìí kì í ṣe pé kò sí àǹfààní ń bẹ̀, ṣùgbọ́n níbi tọ́mọ. Èmi náà sì rò ó tí n bá ilé bọ́ s'Ògbómọ̀ṣọ́. Ojú agba mi mo wà. Owó ọmọ wọlé ni yà. Gbogbo ọ̀nà tí ń sì rìn tí ń gbégbà gbogbo ẹ̀ láti sọ. Láti fòǹtẹ̀lù. Mo wá ní sọ fún yín màmá. Èmi lọ Ògbómọ̀ṣọ́ lọ́la. Yínúsà, ẹ̀mí ló mú pé ọ́. Màmá ẹ̀mẹ́ta ní ronú sí fa, kó ronú dáadáa. Ronú sí o. Èmi ò fọwọ́ sí o. Èmi ò fọwọ́ sí rárá. Èmi ò fọwọ́ sí kó o lọ. Sori páyà mọ́ ń fọ́ gbà ni. Èmi ò fọwọ́ sí kó o lọ o. Mi ò fọwọ́ sí kó o lọ. Torí wípé n ti ń bẹ lẹ́yìn ẹ̀fà ó ju èje lọ. Tí wọ́n náà sì mọ̀. Màmá ẹ fi gbogbo yẹn lẹ̀. Ibi tí wọ́n tò ọ̀rọ̀ yìí dé kò sí gbogbo yẹn. Kò sí gbogbo yẹn. Èmi gan ò fẹ́ lọ tẹ́lẹ̀ ṣùgbọ́n bí ibi tá a ti sọ dé. Àwọn ogunlọ́gọ̀ èèyàn ń bẹ lẹ́yìn mi màmá. Ẹ jẹ́ kí n dẹ́bẹ̀ wò. Yínúsà, máma lọ. Má lọ o, èmi ò lọ́wọ́ sí i. Èmi ò lọ́wọ́ sí o. Ní tí mo sì ń wí ó yí ọ o. Ní tí mo ń wí yí ọ o, má lọ o, èmi ò fọwọ́ sí i.
màmá ẹ jẹ́ ń lọ ẹ jẹ́ ń lọ bí gbogbo tí wù kó rí ẹ jẹ́ ń débẹ̀ yóò dáa rere lóbi ó padà so yóò dáa. èmi wí tèmi o mo wí tèmi o mo wí tèmi fún ọ. ìdí tí tí fi sọ fún ọ wípé kọ́ ọ má lọ ọmọ mọ̀ yé mi ọmọ mọ̀ yé mi ìwọ mọ̀ yìí ọmọ mọ̀ yé mi mama kó mi tàbí ọmọ ẹjọ́ mẹ́jọ Yunusa ń wí fún ọ fa o ti wá lágídí báyìí ná mo ní ọmọ lọ kí lọ lọ ṣe ń bẹ́ẹ̀ ní tí màá ń wí mọ̀ yé mi ọmọ mọ̀ yé mi látòkè délẹ̀ má débẹ̀ o má lọ o. màmá ẹ jẹ́ ń lọ kò séwu màmá kò sí wàhálà ìbáwọn ni wọ́n pè mí mo sì ti ṣàlàyé fún yín látòkè délẹ̀. àní ọmọ lọ tó bá yẹ kó o lọ lèmi ò bá sọ fún ọ pé kó o lọ má lọ ìwọ tí wọn náà sì mà má lọ Yunusa má lọ o mò ń wí tèmi o. màmá bí bá ṣe rí ń débẹ̀ bó bá ti ṣe jẹ́ ìmọ̀ kàn sí yín ìyẹn pè yín lórí fóònù. ó dàbọ̀ màmá ó dàbọ̀.